ẹ kú dédé wòyí ibikíbi tẹ́ ẹ sí lórí ọ̀fẹ́ àti mọ́ gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá ní sáà tá a wà yìí. ǹjẹ́ ìbà ọlọ́run ìbà èèyàn ìbà bàbá ìbà yèyé ìbà àwọn títí ń wí kí n tó wí ìbà àwọn títí ń sọ kí n tó sọ ìbà àwọn tí ó mọ wí nígbà tẹ́mi ò bá tún ní wí ìbà àwọn tí ó mọ sọ nígbà tẹ́mi ò bá ní sọ. ìbà wo ìbà ẹni tó kọ́kọ́ jáwé àkọ́kọ́ ìbà ẹni tó kọ́kọ́ wàgbé àkọ́kọ́ ìbà ibi tí wọ́n ti jáwé àkọ́kọ́ ìbà ibi tí wọ́n ti wá egbò àkọ́kọ́ ọlọ tí wọ́n lọ ìwé àkọ́kọ́ àti ọlọ tí wọ́n lọ egbò àkọ́kọ́ náà ìbà ẹni tó ní àti ìbà ibi tí wọ́n ti gbé wá. mojúbà bàbá mojúbà yèyé mojúbà àwọn bàbá tí ń jáwé mojúbà àwọn bàbá tí ń wàgbò lágbára Elédùmarè ewé ò mọ jẹ́ ègbé ó sì mọ júṣe fún wa. ìbà àwọn ìyá mi àwọn arógbá sọmọ balẹ̀ mojúbà yín o ẹ wá dákun ẹ wá jẹ́ báyìí ò jẹ́ ẹjọ́jọ́ òní ó yẹ mí ẹ jẹ́ ń wí kí n mọ̀ ọ́ wí ẹ jẹ́ ń sọ kí n mọ̀ ọ́ sọ. bẹ́ẹ̀ wí ayé bá ti wá ń wí ẹ jẹ́ káwọn ẹ̀gbà ọ̀run náà kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa gbà lọ́wọ́ mi. torí ọmọ kékeré ni mí mi ò mọ̀ wí mi ò mọ̀ ọ́ sọ ṣùgbọ́n ìwọ̀nba tí n bá ti wí mo wá mọ̀ ọ́ wí o mo tún mọ̀ ọ́ wí lápá àbíkejì ẹ dákun ẹ jẹ́ ó jẹ́ mi ẹ jẹ́ ó jú mi ṣe. etí tí ó gbọ́ mọ̀jẹ̀ ó jẹ́ tí ó dì ẹnu tí ó sọ mọ̀jẹ̀ ó jẹ́nu òdì. ẹ ń yo mo wájú bá àwọn bàbá mi tí ń bẹ lápò ọ̀tún àtàwọn tí ń bẹ lápò òsì. mo sọ fún wọn wípé àbọrú àbọyè o. ògbó àtọ́ àsúré ìwòrìwò fún. ẹ ṣeun gidi gan. a kí gbogbo àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń wò wá ní ìkànnì October 21st Radio TV. mo júbà ẹ̀yin náà mo júbà babaláwo tí ń wò wá mo júbà onífá tí ń wò wá àwọn ọlọ́ṣun àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn oníṣẹ̀ṣe mo júbà gbogbo yín pátápátá ọmọ kékeré ní bẹ́ẹ̀ wájú yín tẹ̀ ń wò yín ẹ dákun ẹjọ́ ojú mi ń ṣe. bí n bá ti ń sọ mo sọ dáa mo tún sọ dáa ń dà kejì ẹ dákun ẹ bá ń gbà bẹ́ẹ̀ ọmọ èké ni mi ò tí ì mọ̀ wí dáadáa ọmọ èké náà tún ni mi ò tí ì mọ̀ sọ dáadáa. Elédùmarè dákun mo wá bẹ̀ ọ́ gbogbo ojú tí ń wò mí nílé bóòní ti jẹ́ ọjọ́rú ìyẹn ọjọ́ Wednesday ọlọ́run dákun gbogbo nǹkan tí ó bá máa dabarú ọ̀nà fún wa ọlọ́run bá apalẹ̀ rẹ̀ mọ́ kúrò lọ́nà àmì àṣẹ wàá ẹ ṣeun gidi gan-an láti ìkànnì October 21st Radio TV lásìkò lórí ọ̀fẹ́ àti máa gbé kinní ọ̀hún sí i létí tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ sì ń wò wá fún sáà tá a wà yìí. mo bẹ̀rẹ̀ lórúkọ Elédùmarè mo wá ń fi bẹ́ẹ̀ mo ń bẹ̀rẹ̀ lórúkọ aláṣẹ àti olùdarí ìkànnì tí a wà yìí àwọn náà ni máa ṣe ká máa wò mí ká sì tún máa gbọ́. bákan náà mo bẹ̀rẹ̀ lórúkọ ẹnjìníà mi tó ń gbé mi débẹ̀ tó jẹ́ ká ẹ lè máa rí mi fún sáà tá a wà yìí. lọ́kùn máa ju gbogbo wa ṣe láṣẹ Elédùmarè ẹ wá jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n bọ́ síbi tá a wí tá a tún dé ìṣẹ̀ṣe òun lórúkọ ètò tí ẹ̀ ń wò tí ẹ̀ tún gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí ní October 21st Radio TV pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run mo ti wà pẹ̀lú àwọn bàbá mi ń bì í táàjọ tàkúrọ̀sọ táàjọ sọ tí ó jọ yé wa dáadáa mo sì lérò pé àwọn náà ti múra mi dání bẹ́ẹ̀mi náà ti múra wọn dání. ó dáa ẹ jẹ́ kí n ṣe báyìí mo wà pẹ̀lú bàbá mi olóyè Awótúndé Chief Ọba Ìyèrè. olóyè Ọba Ìyèrè ti ìlú Ìlóòbù. bákan náà mo wà pẹ̀lú Òjó Ifágúnwà àwọn náà jẹ́ olóyè ajítẹ̀nàwó ẹ ṣeun àti àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá wọn kọ̀wọ́ rè wá sí ibí
Kádírù Wàsíù Ìfáládé àwọn náà wà ń bí àjọṣe tí ó fi dùn sí gbogbo òfin kan sí ni. Ẹ jẹ́ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa gbé ìgbà lápá abita wí Sunday Èjìwùmí ọmọ iyebíye lórúkọ tèmi Olúwa gbé mi sórí bíi gèlè. Ẹ ṣeun ó tí mo fẹ́ káàjọ lórí òfin àti gbéyẹ̀wò ń bì lónìí bàbá mi ẹ jẹ́ n bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ bàbá mi olóyè Òjó Awótúndé ní tí mo fẹ́ ká ṣe àgbéyẹ̀wò rẹ̀ lónìí ni tí à ń pè ní àkọsẹ̀jayé ẹ dákun kí ni ìtumọ̀ tá à ń pè ní àkọsẹ̀jayé gangan sà. ẹ ṣe olóòtú adúpẹ́ ọ̀rọ̀ ńlá ni tẹ́ gbé sí wa níwájú yìí. ẹ dákun bá ń gbẹnu sí kí ni kẹ́ bá ń sọ̀rọ̀ dáadáa. ṣùgbọ́n ó sì dáa bẹ́ẹ̀ náà látàrí pé kí nǹkan ó lè dáa kó lè dùn náà ni. àkọsẹ̀jayé tí wọ́n ń pè ní àkọsẹ̀jayé òun náà ni à ń pè ní Esentaye. Esentaye ló túmọ̀ sí wípé a lè pe àkọsẹ̀jayé ní Esentaye a sì tún lè pe Esentaye náà ní àkọsẹ̀jayé. kò sí téèyàn pè nu méjèèjì tí èèyàn ò pè ṣùgbọ́n kéèyàn ò tó ṣerú eléyìí á jẹ́ pé njọ́ téèyàn bá bímọ ọjọ́ kẹta ni a máa dá ifá yìí. ifá àkọsẹ̀jayé. àkọsẹ̀jayé yìí àkọsẹ̀jayé yìí dúró fún pé ká lè mọ tí ọmọ tọ̀ wá sí ilé ayé tí a bá ti wá lé tá a da ifá náà tán odù tí ọba wá náà ni ó sọ tí ọmọ yìí wá tó bá wá sí ilé ayé. ẹlòmíín wà tó ṣe pé kì í lo aṣọ pupa nínú àkọsẹ̀jayé rẹ̀ ẹlòmíín wà tó ṣe pé kò ń fẹ́ obìnrin dúdú nínú àkọsẹ̀jayé rẹ̀ ẹlòmíín wà tó ṣe pé kì í rin ìrìn àjò láti lọ jókòó sí ìrìn àjò àkọsẹ̀jayé náà ni ó sọ. ẹlòmíín wà tó ṣe pé òwò jókòó ni òwò rẹ̀ lọ́yàn láàyò tí ó ṣe. nígbà tí a ò bá ṣerú àwọn nǹkan wọ̀nyí báwo la ṣe fẹ́ mọ irú kíni ipa tí ọmọ yìí bá wá sí ilé ayé. lọ́mọ tá a wọ àkọsẹ̀jayé rẹ̀ yìí ó mú kó máa da ọ̀pọ̀lọpọ̀ ènìyàn míì ní àmúdò ní àárọ̀ yìí tó sì já sí pé olúkálukú ọmọ ọ̀nà tí ó yà sí wọn a sì mọ irú ìbéèrè tó yẹ kí wọn ó béèrè. lérí ìdíwọ̀n yìí nígbà tí a bá ti lè dáfà àkọsẹ̀jayé ọmọ yóò sọ ibi tí à ń bá ń lọ lérí ọmọ náà bóyá ifá ni ọmọ náà ni yóò tún pẹ́ látẹ̀ fún ọmọ náà so ńgbà tá a bá dá ifá yìí náà ni ó sọ bóyá o irú ọmọ yìí wọ́n sọ pé babaláwo lọkọ rẹ̀ ọ̀run ifá ni ó ti wá. nígbà tí a bá fẹ́ lọ léèwé gẹ́gẹ́ bí àpèjúwe ó lè jẹ́ pé nínú tíṣà primary one ti ń bẹ ń bẹ ó lè jẹ́ pé èèyàn dúdú ni ó wà ń bẹ àwọn pé Mr. Salimu ló wà lọ́kọ́mí primary one so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ fà ìjẹnu Esentaye ẹni tí ó bá jẹ mọ́ pé ọ̀run ifá ló ti wá dandan ni kí wọ́n dá padà sí ìdí ifá padà. nígbà tá a bá wo àkọsẹ̀jayé rẹ̀ tán èmi ń rọ gbogbo àwọn èèyàn tó ń wò wá nílé so ntí ò bá yé olúkálukú wa ẹ jẹ́ ká béèrè kí a mọ ibi tí à ń lọ kí Ọlọ́run kó fi ọ̀nà hàn wá lórí àkọsẹ̀jayé bẹ́ẹ̀. ẹ ṣeun gidi gan-an. ìbá bá ìlú wa. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni nígbà tí ẹ bá wo àkọsẹ̀jayé ọmọ òní wọn ò tó mọ̀ bóyá aṣọ pupa ló yẹ kó wọ̀ ni o àbáṣọ dúdú ló yẹ kó wọ̀ ni o àbí aṣọ kan báyìí ló yẹ kó wọ̀ tí a bá wo àkọsẹ̀jayé kò sí ọ̀nà míì tá a lè gbà tá a fi lè mọ̀. kò sí ọ̀nà míì tá a lè gbà tá a fi lè mọ̀ pé bóyá aṣọ dúdú tàbí aṣọ pupa ifá tó bá tá a bá dá òní ọ̀sọ́ ntí ò gbọ́dọ̀ ṣe tọ́mọ yẹn ò gbọ́dọ̀ ṣe mọ́ àwa gangan bá a ṣe dúró yìí nígbà táwa náà tẹ̀fá tí wọ́n tẹ àwa nífá nígbà náà ńlá tó mọ níta àgbọ́dọ̀ jẹ mọ́. tó bẹ́yìn náà ṣe wà ní ìsìn bẹ́ẹ̀ bá ní nídìí láti tẹ̀fá ní ìsìn bẹ́ẹ̀ a lè sọ ọrú tẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ mọ́ àyàfi ìgbà tẹ́ ẹ bá tẹ ifá ní ifá tó bá bí ní ọ̀sọ̀ èèwọ̀ tẹ́ ẹ̀ gbọ́dọ̀ jẹ mọ́ títí téèyàn ó fi kúrò ní orílẹ̀ ayé. ẹ ṣeun. ẹ jẹ́ n bọ́ sórí bàbá mi náà Òjó Ifágúnwà bàbá mi ti sọ̀rọ̀ nípa àkọsẹ̀jayé èmi wá fẹ́ dá ọ̀rọ̀ mi padà sí orí lọ́dọ̀ yín wípé yóò tó bí ọmọ ọdún mélòó ká tó lè wo àkọsẹ̀jayé. ẹ ṣe olóòtú àkọsẹ̀jayé ó dáa púpọ̀ ẹ̀mọ́ tá a bá fẹ́ wo àkọsẹ̀jayé rẹ̀ òun náà ni bàbá mi ti sọ wípé ọ̀rọ̀ jẹ́ ọjọ́ kẹta tí a bí ọmọ sílé ayé
ni a wo àkọsẹ̀jáyé rẹ̀ a tún pè ní Esentaye. Olùfà tí yóò bá wá òní wàá fi mọ ìtọ́mọ náà bá wá àti tí ó gbọ́dọ̀ máa ṣe àti tí ó gbọ́dọ̀ jìnnà fún tí kò ní lè ṣe láyé tí òfin lè ṣe wà wò. kódà ẹ jẹ́ kí n béèrè yìí báyìí. ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé àwọn kan ń bẹ tó jẹ́ ṣe wípé ní ọjọ́ kẹta àwọn ò rántí ẹni mo fẹ́ sọ ìdí tó máa ń fà á tí wọ́n fi wo àkọsẹ̀jáyé ọmọ ńjọ́ kẹta bóyá wọn ò rántí ẹni bóyá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ kò tí àkọsẹ̀jáyé ò tí ì yé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé ọmọ ti wá dàgbà tán a fẹ́ wá wo àkọsẹ̀jáyé rẹ̀ ǹjẹ́ ó ṣeé ṣe bí. ẹ ṣe olóòtú tí wọ́n bá ti dàgbà kó tó di pé wọ́n fẹ́ wo àkọsẹ̀jáyé rẹ̀ yóò jẹ́ pé nígbà tí ó bá tẹ ifá ó ní ifá ni ó sọ gbogbo bó ṣe yàn látòdì ọ̀run wá sílé ayé ifá ni ó sọ fún wa ó débi dandan tí wọ́n bá ti wo àkọsẹ̀jáyé rẹ̀ níjọ́ kẹta tí wọ́n bí tí wọ́n bá ti tẹ ifá inú wọn ó fi mọ nítorí yàn látòdì ọ̀run wá lọ. tó túmọ̀ sí wípé tẹ́lẹ̀ olùfẹ́ àìsàn fún mi nìyí wípé tí wọ́n bá wo àkọsẹ̀jáyé ọmọ níjọ́ kẹta wọ́n wàá tẹ ifá fún un ifá ni ó wàá sọ wípé ifá ni ó wàá rọ́pò àkọsẹ̀jáyé tó yẹ kán wò ní kékeré rẹ̀. kódà ẹ jẹ́ kí n dá ìbéèrè yìí padà sórí bàbá mi Òjó Awótúndé mo fẹ́ kẹ́ ẹ bá ń kí ifá Esentaye àti àkọsẹ̀jáyé. ṣe púpọ̀ ifá tí ó sọ pọ̀ ṣùgbọ́n nínú pé èèyàn ń dá ifá Esentaye ọmọ lérí pé àyànmọ́ àti àkúnlẹ̀yàn àti kádàrá ifá kan tó fi ń yé wa nínú odù mímọ́ rẹ̀ ọ̀kànràn adàsẹ́nù ó ní ọ̀pẹ̀ kẹ́tẹ̀ ńlọ ti kékeré palẹ̀kẹ́ òróró oyún mọ́mọ́ rẹ̀ lọ́rùn dẹ́ndẹ́n adé afọlọ́kànràn tí ń rúgbà àṣẹ kiri a rí i pé ọlọ́kànràn tí fà ń sọ yìí èèyàn bíi wa ní láyé ìgbà náà ṣùgbọ́n ńgbà tí wọ́n bí orí ìṣẹ́ ló mú wáyé ọwọ́ àṣẹlé ayé títí kò gún mọ́ ó náà wá lọ kébò síta tọyẹyẹ ẹ lọ pé tó ọ̀rọ̀ ń tọ́ dà báyìí tó ti dojúrú yìí ọ̀rọ̀ tó náà lè yanjú báyìí kó náà ó di ẹni tí ó da lápèsìn wọ́n ní kó rúbọ ní. sẹ́mọ̀ ẹni tí ọ̀rọ̀ rẹ̀ dojúrú tí ọmọ náà bí tí ó yà sí mọ́ ṣùgbọ́n ó ké gbàǹjarì tọ̀ àwọn tó fẹ́ gbà á lẹ́ẹ̀lẹ́ lọ wọ́n á ní kó ṣe ètùtù o wọ́n ní tó bá ti lè ṣètùtù wọ́n ní kó lọ rí tẹ́fá tó bá tẹ́fá wọ́n ní tó bá mú wá látòdì ọ̀run rẹ̀ wọ́n ní ifá ní ọ̀ṣọ́ kún ó sì wẹ orí rẹ̀ sí inú odò ọlọ́kànràn wa lọ rèé ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ọ̀dáfá orúbọ tán wọ́n lọ rèé bá wẹ orí rẹ̀ ifá lọ sọ ìtumọ̀ tí ó jẹ́ pé gbogbo àwọn àléébá àfà tó ti ń bẹ lọ́rọ̀ rẹ̀ ifá lọ sọ fún bí ọ̀rọ̀ ọlọ́kànràn ó ṣe di pé ó dire nu ó ní ọ̀pẹ̀ kẹ́tẹ̀ ńlọ ti kékeré ńlọ́pàlẹ̀kẹ̀ òróró oyún mọ́mọ́ rẹ̀ lọ́rùn dẹ́ndẹ́n dífáfọ́ lọ́kànràn yìí títí ń rúgbà ṣẹ́ kiri ìṣẹ́ tán ọ̀rọ̀ ló kù mọ́ bọ́ ọ́nú ẹ̀rí mọ́ wẹ̀ sẹ́nu gbogbo ẹni tí nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ sí tí ọba ti lọ tẹfá tó lọ tó ti ń dá Esentaye rẹ̀ ó di dandan ifá ó sọ àwọn ntọ́ wà ń bẹ̀ láti lè jẹ́ pé kí ibi lọ́tún ibi ló sì kó lè bá a kú lórí rẹ̀ a fi sọ lẹ́ẹ̀kan pé ẹlòmíín wà kò yan àyànmọ́ rẹ̀ pé ṣùgbọ́n tó bá lọ ṣe àkọsẹ̀jáyé tàbí tó lọ tẹ́fá gbogbo nǹkan rẹ̀ ló dẹ̀rọ̀. ẹ ṣeun gidi gan-an. ó dà ẹ jẹ́ kí n tún lè béèrè yìí sí yín ǹjẹ́ ó ṣeé ṣe tó jẹ́ pé tá a bá lọ wo àkọsẹ̀jáyé bóyá nǹkan tí wọ́n rí nínú àkọsẹ̀jáyé pé ọmọ yìí ohun tí ó yàn rèé o ǹjẹ́ ó ṣe tó yẹ pé inú àwọn òbí rẹ̀ ò ní í dùn sí i kàkà kọ́ ọmọ ilé tí ó fi ní wọṣọ pupa ẹ bá ń ṣe kó jẹ́ pé yóò máa wọṣọ pupa tàbí kàkà tó jẹ́ pé ọmọ ilé ọjà orí ìdókòó ni ó máa ta o ẹ bá ń ṣe kó máa ta ọjà orí ìrìn kiri tàbí orí ìnàró ìdí ó ṣeé ṣe. ẹ ṣe olóòtú àwọn bàbá wa máa ń pa òwe kan pé èèyàn lè fi tipátipá mẹ́sìn lódò. ṣùgbọ́n a lè fi tipátipá fún lómi. a lè fi tipátipá ti ẹnu rẹ̀ bomi a sì lè fi tipátipá tẹnu rẹ̀ bomi a lè fi fún un ní omi mu ni. ẹni tí ó bá lọ ṣe ìbéèrè bẹ́ẹ̀ tí ifá sọ fún un pé má lu aṣọ pupa bóyá torí ẹ̀mí ẹ̀
ní Ifá fi sọ pé kó má lò ó tó bá ń lọ lè lo aṣọ pupa yẹn ó lè jẹ́ pé ọdún 10 ni ó lò láyé tí ó bá lò ó tí bá ti wá ń lo aṣọ pupa ó lè má lò ju ọdún 2 lọ ṣùgbọ́n tí ò bá ti lo nǹkan yẹn yóò lò ju ọdún 10 yẹn lọ nítorí pé ó ti pa òfin irúnmọlẹ̀ mọ́ lérí ìrìn àjò bẹ́ẹ̀. ẹ ṣe gidi gan. ó dà ẹ fi jẹ́ kí n tún ti ìbéèrè yìí sí bàbá mi Òjó Ifágúnwà a tún náà ń pe kinní kan ní ìgbọ́rí kí ni ìtumọ̀ ìgbọ́rí gangan. ẹ ṣeun olóòtú ìgbọ́rí ó ṣe pàtàkì ìgbọ́rí àti Esentaye ó yàtọ̀ díẹ̀ síra wọn ni ìdí tí mo fi sọ eléyìí ó ní wípé ìgbọ́rí tí wọ́n bá fẹ́ tẹ ifá fún ọmọ òun ni wọ́n ó dá ifá ìgbọ́rí tó sì ní bí wọ́n ó ṣe pẹ̀lú bí a ṣe sọ lẹ́ẹ̀kan wípé tó bá fẹ́ ṣe ìgbọ́rí kì í ṣe pé ńgbà tí èèyàn bá tó dàgbà wọ́n lè ṣe fún ní kékeré ó bá jẹ́ pé ńgbà tó dàgbà ni ìgbà tó bá fẹ́ tẹ fá òní wọn ó ṣe ìgbọ́rí wọ́n dà fá gbọ́rí ifá gbọ́rí tí wọ́n bá dá fún un òní ó tọ́ pa sójú ọ̀nà pé ọmọ yìí yóò ṣe nílé ayé nìyí ibi tó gbọ́dọ̀ yà sí nìyí ohun tí yóò lè mẹ́mí rẹ̀ kò ní tó lè kúrú ẹ̀mí kò lè yí ifá gbọ́rí sí jẹ́ mi. gidi gan. mo lérò pé ẹ ti ń gbádùn àwọn bàbá mi tí wọ́n lórí ọ̀fíà àti máa dá mi lóhùn láti àtàárọ̀ mo lérò pé ẹ ń gbádùn wọn dáadáa ìkànnì October 21st Radio TV lélẹ̀ sí lórí ọ̀fíà àti máa gbọ́ wa lórí ètò ìṣẹ̀ṣe àtún tẹ̀síwájú pẹ̀lú ògo lọ́wọ́ Elédùmarè. ajé ń dá ìbéèrè yìí padà sọ́dọ̀ bàbá mi Olóyè Awótúndé a ti jẹ́ kó yé wa lẹ́ẹ̀kan wípé láti kékeré òun ni a ti lè wo ìkọsẹ̀jáyé ọmọ mo wá bèèrè lọ́wọ́ bàbá mi lẹ́ẹ̀kan wípé tí wọ́n bá lórí ọ̀fíà àti wò láti kékeré wọ́n lè wò ní àgbàlagbà ṣé tá a bá wò tó bá dàgbà wọn yóò sì fún wa ní nǹkan tá a fẹ́ gangan wọ́n náà lè ṣe ifá fún yóò sì fún wa ní nǹkan tá a fẹ́ gangan. agbára lọ́wọ́ Ọlọ́run bó ṣe rí náà ni a ṣe sọ. ó dà ẹ jẹ́ kí n tó bẹ̀rẹ̀ yìí báyìí aláwọ̀ ìkọsẹ̀jáyé ọmọ àwọn ajẹ́ kó yé wa wípé torí mo béèrè lẹ́ẹ̀kan wípé ṣé tí a bá rí ẹni tó jẹ́ wípé aṣọ pupa ò dáa fún sáà lè yí sí aṣọ dúdú ẹ wá ti jẹ́ ẹ ti làhàn wá bí ó ṣe rí bóyá wà lọ́wọ́ ìkọsẹ̀jáyé ọmọ àwa rí wípé ọmọ yìí o bóyá yóò padà tó bá ti di bí ọmọ ọdún báyìí tàbí tó bá ti di ìgbà báyìí tàbí àkókò báyìí ǹjẹ́ ó ṣeé ṣe láti yí irúfẹ́ nǹkan bẹ́ẹ̀ padà fún un wípé kó wọ́n padà mọ́. agbára Ọlọ́run gbé láti pé kó má padà ṣùgbọ́n níwọ̀n àbántí ó ṣẹlẹ̀ ni pé tí o bá ti lo àwọn nǹkan yìí mọ́ a ṣe ìtọ́jú àjò fún tí òfin ní lè padà. ọ̀dà nígbà tí ẹ dá mi lóhùn lẹ́ẹ̀kan ẹ jẹ́ kó yé mi pé bóyá ọmọ tí wọ́n ní kó mọ̀ wọ aṣọ pupa yìí mọ́ bóyá aṣọ pupa ni ó ṣe àkóbá fún un tàbí kó jẹ́ pé àwọn ìdínà kó mọ̀ wà fún un bóyá ọmọ tí wọ́n sọ wípé yóò padà tó bá ti di ìgbà báyìí bóyá torí àwọn àkóbá kan tí ó ṣe fún un lẹ́yìn ìgbà náà òun náà fi ní kó padà bẹ́ẹ̀ já a bá rò pé tá a bá ní ká dínà mọ́ pé kó mọ̀ bá lọ́mọ kó mọ̀ bá fi pa àwọn òbí lẹ́kún tàbí àwọn èèyàn lẹ́kún kò ní í sàkóbá kankan bẹ́ẹ̀ náà. tí n bá ń lo aṣọ pupa yẹn àkóbá wà àfi kó má lo nǹkan yẹn mọ́ ni àkóbá òfin lè sí fún àwọn òbí ẹ̀. ẹ ṣe ó dà ẹ jẹ́ kí n ti ìbéèrè yìí sí wa sà oríṣiríṣi àwọn èèyàn pàápàá jùlọ ó wọ́pọ̀ láàrin àwọn obìnrin ìfẹ́ pè ní bóyá ilé mọ́sú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ó wọ́pọ̀ tó jẹ́ wípé bóyá ẹlòmíì ò ti bí ọmọ kan ọmọ méjì kò wá ní sí lọ́dọ̀ bàbá kò ní sí lọ́dọ̀ bàbá tó bí àwọn ọmọ fún mọ́ kò sì ní sí nílé ọkọ kankan kí ni máa ń farúfẹ́ nǹkan bẹ́ẹ̀ sáré wòye pé bóyá àkọsẹ̀jáyé rẹ ni o àbáwọn kankan bẹ́ẹ̀ tó yẹ kí wọ́n ti ṣe fún nígbà tó wà ní kékeré tí wọn ò ṣe fún ló farúfẹ́ nǹkan báyìí. ẹ ṣe àwọn n tó máa ń ṣẹlẹ̀ sí irú nǹkan bẹ́ẹ̀ pọ̀ ẹlòmíín wà tó ṣe wípé wọn ò wo àkọsẹ̀jáyé rẹ̀ ẹlòmíín wọ́n wò ó tí ò mójútó tí ò tẹ̀lé láì tí wọ́n fún ọ̀nà tí wọ́n ní kó máa tọ̀ tí a bá tún wá ní ká wò lóde òní nínú gbogbo àwọn tí ó dàbí ẹni pé owú jíjà
tàbí pé wọ́n bímọ kan wọ́n kúrò ní ilé ọkọ àbí ẹni tó wà ní ibì kan ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló dàbí ẹni pé kọ́lọ́run kí ó tọ́ wa sọ́nà àìní ìtẹ́lọ́rùn tó kún ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ọwọ́ bí ẹ bá ní pé ọ̀rọ̀ mi pọ̀ ifá kan tó ní títí lórí ogbó bìrìpé lomi ọkọ̀ dà nígbà lomi ọkọ̀ dà omi ọkọ̀ kan ò gbọ́dọ̀ yí ikú dúdú ní kosùn dúdú ikú pupa ní kosùn pupa èyí tí ò rí kùn ní kùnlẹ̀ pa ọ̀run dòdòdò ọ̀rọ̀ bí òyí ló dé afúntú tí sọkò ewúrẹ́ ọ̀rọ̀ bí òyí ló dé afágbà àkùkọ tàǹgàlàjà tí sọkò àgbébọ̀ ọ̀rọ̀ bí òyí ló dé afágbògìrìsà tí sọkò àgùntàn ọ̀kan ṣoṣo póró ńlọbìnrin dùn máa lọ́wọ́ ọkọ bọ́ bá di méjì owú ti dé bọ́ bá di mẹ́ta wọn àdètà ntẹ́ni bó di mẹ́rin wọn àdìwọ́ lóorin mi mú rí ọ bọ́ bá di márùn-ún wọn àdìkà bọ́ bá di mẹ́fà wọn àdàjẹ́ bọ́ bá di méje wọn àdìyẹ ìyáálé wa látàrí kẹ̀kẹ̀kẹ̀ ló ti kórú èyí sẹ́kọ̀ wa lọ́wọ́ bọ́ bá wá di mẹ́jọ wọn àdì lágbájá ní bímọ jọkọ wa bọ́ bá di mẹ́sàn-án wọn àdì ìyáálé wo oníṣẹ́ kan kọ̀ lábọ̀ kan tọ́ bá di njojúmọ́ aṣọ ọkọ wa ní máa sàn kiri sẹ́mọ̀ inú tí Ifá ń sọ fún wa ń bẹ̀ ni pé owú jíjà pọ̀ fún àwọn obìnrin ń mú ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì láti lọ dá ilé mọ̀ṣú àìní ìtẹ́lọ́rùn pọ̀ ṣùgbọ́n àwọn míì wà tó ṣe pé kí wọ́n tó lóyún wọn bóyá wọ́n sọ pé wọ́n lọ rèé bọ Ọ̀ṣun tí wọ́n bá wá lọ rèé bọ Ọ̀ṣun tí Ọ̀ṣun fún wọn ní ọmọ tán nínú àwọn ìrìn àjò tí Ọ̀ṣun bá wá pé tó nǹkan báyìí lọ́ọ́ máa ṣe fún mi o nǹkan báyìí lọ́ọ́ gbọ́dọ̀ ṣe o tó wá ṣe pé ńgbà tó bí ọmọ náà tán irú nǹkan tí wọ́n sọ gan-an irú ọmọbìnrin gan náà yàn láàyò tí ń ṣe ọ̀nà wo ní nǹkan rẹ̀ ni ò ní gbà dojúrú torí pé kò mójútó ọ̀nà tí ibi yẹn ti lọ tọrọ rẹ̀ kò mójútó ìlànà yẹn mọ́ bẹ́ẹ̀ náà lọ wà ní ọ̀nà ẹni tí wọ́n jọ pé Ifá ni wọ́n fi bí tí wọ́n sọ fún pé babaláwo lọ́kọ rẹ̀ o tọ́wọ́ àdàgbà tán tí wọ́n fún babaláwo mọ́ irú tí máa padà ṣẹlẹ̀ sírú àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni ẹlòmíín wà tí wọ́n sọ pé tó eléyìí o Ifá ni ẹ lọ rèé tẹ̀ fún o tàbí pé òòṣà alálẹ̀ eléyìí ọmọ ṣe o tẹ́ ẹ̀ wá jẹ́ kó ṣe nǹkan yẹn mọ́ so àwọn nǹkan téèyàn ò lérò ni ó padà máa ṣẹlẹ̀ sírú èèyàn bẹ́ẹ̀ tí wọ́n sì ti gbàgbé tí wọ́n ò ní nírò pé àti lè ṣe nǹkan yẹn mọ́ àsìkò ìgbà tó bá rántí tẹ́ ẹ bá sọ fún un pé kó padà kò ní sáàyè fún ma láti padà ló mú kí irú bẹ́ẹ̀ ọmọ wà. ẹ ṣeun gidi gan-an ẹ jẹ́ ń darí ìbéèrè mi yìí sí ọ̀dọ̀ bàbá mi Òjó Ifágúnwà ìjẹ́ tí a bá lọ wo Àkọsẹ̀jayé a máa ń rí nínú Àkọsẹ̀jayé wípé arábìnrin yìí kò ní í gbélé ọkọ tó ṣeé ṣe bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú ó máa ń rí bẹ́ẹ̀ torí ńgbà tí wọ́n bá wo Àkọsẹ̀jayé ọmọ pé mo ṣe wílẹ̀ kan wípé òní ó sọ bí ọmọ náà ó ṣe ìrìn àjò rẹ̀ nú ayé òní ó sì sọ ìgbésẹ̀ tó wá fẹ́ gbé nílé ayé tí òfin ní jìn sọ́fìn tàbí láti pàdánù so Esentaye ni ó sọ bẹ́ẹ̀ Ifá náà ti máa ń sọ bẹ́ẹ̀ tí wọ́n ti dá Esentaye pé ọmọ yìí o ẹ̀kan báyìí ni kó máa ṣe o òótọ́ ni kó máa sọ o kó máa parọ́ o kó máa dalẹ̀ o tí ó wá fi wá pé yóò fi wá dalẹ̀ kó sípò ń sòótọ́ ń bẹ̀ yọ bá sòótọ́ wá kú sórí òótọ́ ó sì dáa ju pé kó wá pa irọ́ lọ Ifá ni yóò sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sí àwọn òbí tí wọ́n sì gbọ́dọ̀ tẹ̀lé torí ó wà lọ́wọ́ ìyá ó wà lọ́wọ́ bàbá àwọn ni wọ́n ní iṣẹ́ tó pọ̀ ńbẹ̀ tí wọ́n lè máa sọ fún ọmọ pé bó ṣe rìn ní o tí wọ́n ní Ifá ní kó ṣe ní nítorí ní ọmọ ṣe ní títí tọ́wọ́ ló fi dàgbà tó ní oṣù máa tí wọ́n fi kà á lè rọ̀ pé ǹjọ́ sí nǹkan báyìí náà ní kí n ṣe tòtí wọ́n rẹ̀ sọ àwọn nǹkan tí ó lè fa ìpalára fún nílànà bẹ́ẹ̀ nígbà tó bá ṣe. ẹ ṣeun gidi gan-an ẹ ṣeun gidi gan bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá tí ẹ sì ń wò wá kódà ẹ jẹ́ kí n tó darí ìbéèrè yìí sọ́dọ̀ bàbá mi ẹ jẹ́ ká wò ní àkókò tá a wà yìí ìjẹ́ lóòótọ́ ni wípé ifá gidi tún wà. ọ̀rọ̀ tó tóbi ni ẹ taari sí mi o ẹni tó bá ní kò sí ifá mọ́ ẹ sọ fún un pé kó gba òdi ọ̀run lọ.
kí ó ṣe kíni tó wọn gba òde ọ̀run lọ. Ifá gidi ń bẹ tó wà dáadáa bí irú èèyàn bẹ́ẹ̀ bá tọ́ ẹni tó jẹ́ pé ọmọ lọ ni o torí bí ọ̀rọ̀ tí a ń sọ lẹ́ẹ̀kan àwọn oníjìbìtì pọ̀ tí wọ́n ń ba babaláwo ní ojú jẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ yé wọn ibi tí olúkálukú wa tá a bá rìn sí kó jẹ́ bí òótọ́ kó jẹ́ bí tó jẹ́ olóòótọ́ ibẹ̀ là á lọ àwọn onírọ́ ti pọ̀ Ifá gidi ń bẹ. olóòótọ́ ò wá wọ́pọ̀ bó láti dólóòótọ́ mọ̀. A máa dólóòótọ́ mọ̀ ẹ mọ̀ pé bí èèyàn bá ẹni tí ń jobì tí ń jawùsá ọ̀kan ni ó fi ìkorò ara rẹ̀ hàn fún ọ̀kan obì òní koro àwùsọ koro torí báwùsá ṣe dáa tó béèyàn bá jẹ yóò koro. bẹ́ẹ̀ni bí yẹn bá mú mi sí. tó bá mú mi sí yọmọ pé kínní yóò ṣe kò dẹrùn láti ṣe ṣùgbọ́n olóòótọ́ ẹ máa wò pé séèyàn rádaràda yìí ẹ wá ń pè ní olóòótọ́ ẹ jẹ́ ká súnmọ́ wò kárí bó bá ṣe rí. yẹ̀yẹ́ wọn ìtú orí ìwúdà yẹ̀yẹ́. ẹ ṣeun gidi gan-an inú mi ń dùn bí àwọn bàbá mi ṣe ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ń dá mi lóhùn. bàbá mi olóyè Òjó Awótúndé ìyẹn olóyè ọba Ìyèrè bákan náà olóyè Òjó Ifágúnwà àwọn náà ni olóyè Ajítẹ̀nà Àwo tí mo gbà Ajítẹ̀nà Àwo ẹ ṣeun. ó dáa ìbéèrè tí mo fẹ́ tì sí yín mo fẹ́ kó jẹ́ àǹfààní fún wa àti àwọn tí wọ́n ń wò wá. ẹ ti sọ lẹ́ẹ̀kan wípé tí a bá ti rí ọmọ tó jẹ́ wípé wọ́n wo àkọsẹ̀jáyé rẹ̀ nígbà kékeré àwọn ọ̀nà àbáyọ míì sì tún wà tí a lè gbà tí a fi tó a tún lè ṣe fún un. ǹjẹ́ tá a bá bárúfẹ́ nǹkan báyìí lọ́dọ̀ yín bàbá ǹjẹ́ ẹ lè ṣe fún wa sà. lágbára lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run máa ṣe. ní rọrùn. lágbára lọ́wọ́ Ifá. ìṣẹ̀ṣe ni ká máa ṣe. ẹ ṣeun gidi gan-an. ìṣẹ̀ṣe ni. bí ẹ̀yin náà bá tún ní àwọn ìbéèrè míì tí ẹ fẹ́ kí a bi àwọn bàbá tí a lórí ọ̀fẹ́ àti gbé wá yìí orí ọ̀fẹ́ ń bẹ fún yín láti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí Facebook October 21st Radio TV bákan náà ẹ̀sìn tó lè tẹ̀ sí under kọ́mẹ́ǹtì wa gbogbo ẹ̀ pátápátá òun là á lórí ọ̀fẹ́ àti kàtà sì sọ fún wọn táwọn bàbá ó sì dá wa lóò ní ọjọ́ mẹ́jọ tí a bá lórí ọ̀fẹ́ àti gbé wọn wá bákan náà lórí YouTube wa October 21st TV October 21st TV lórí YouTube. àwọn ìbéèrè tí ẹ bá ní fún wa tàbí àwọn ọ̀nà tí ẹ bá wò ó pé wọ́n lè gbà tí wọ́n lè ṣe bẹ́ẹ̀ láti wúlò fún yín orí ọ̀fẹ́ ń bẹ fún yín láti béèrè tàbí láti kàn sí wa 070521332136 070521332136 àwọn nọ́mbà tó ṣe bẹ́ẹ̀ tó wọ ibi nìyẹn bákan náà tún lè pè wá sórí nọ́mbà tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín o pẹ̀lú ògbólọ́wọ́ Ọlọ́run iléeṣẹ́ October 21st ní olùrẹ̀fẹ́ àti jásí à ń lọ wá à ń bọ̀ wá á padà wá tó bá tún di ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògbólọ́wọ́ Ọlọ́run bàbá mi ẹ̀dá kan máa ń kí àwọn ará alé kẹ̀sì bá ń darúkọ yín fún wọn dáadáa lẹ́kùnrẹ́rẹ́. ṣe olóòtú mo kí gbogbo ẹ̀yin ará alé àdúrà wa yóò gbà o. àmì àṣẹ. gbogbo ìṣòro ẹnìkọ̀ọ̀kan wa yóò di ìrọ̀rùn fún wa o Nàìjíríà kò ní bàjẹ́ o. àmì àṣẹ. local government ẹnìkọ̀ọ̀kan kò ní bàjẹ́ o. àmì àṣẹ. nínú yàrá ẹnìkọ̀ọ̀kan kò ní bàjẹ́ o. àmì àṣẹ. tí kò bá wá bàjẹ́ Elédùmarè lágbára lọ́wọ́ àwọn tó nílé ayé mò ní bá àwa náà jẹ́ o. àmì àṣẹ. a ṣe àṣeyẹ o. àmì àṣẹ. torí Ifá ni mo bá ṣe fẹ́ rí ni kọ́rẹ́ mi orí o. Ifá fún Ọ̀rúnmìlà bá ń sawó rèlú èbúté ẹni tí mo wù ọba lọ́jẹ òrìṣà jẹ́ ẹni tí mo wù ó wù mí o ẹni tí mo wù ọba lọ́jẹ bó ṣe ń wù mẹ́ kó dáa fún orílẹ̀-èdè kó dáa fún ìlú ẹnìkọ̀ọ̀kan wa kó dáa fún mi náà o yóò ṣe bẹ́ẹ̀ o yóò rí bẹ́ẹ̀ o tó àbàlá ìṣù. ẹ ṣeun ẹ dákun nígbà tí mo tẹ́ dárúkọ yín fún wa ẹ jẹ́ kó yé wa wípé ẹ̀yin ni olóyè ọba Ìyèrè àbí. ọba Ìyèrè ọba Ìyèrè àwọn ìlú Ìlóbù. mo fẹ́ kẹ́ ẹ bá mi sun ìjẹ̀lẹ̀ fáwọn ará alẹ́ àti àwọn tó ń wò wá ni. bẹ́ẹ̀ náà ni ó ní bẹ́ẹ̀ náà ni ọmọ Ọ̀rúnmọlẹ̀ ẹ̀ǹlẹ́ o. Ifá níbẹ̀ bá ní wí mo ní mo lè wí dòní dọ́là babaláwo ni. mo ní òun tẹ̀lẹ̀mẹ̀ ló ti mú òmìnkẹ́
ìkẹ́dòdò o. mo ti rí bá o mo rí bá bí kì í bà mí kọ́ mọ́ sẹ́ni. ìbà lọ́wọ́ oko tó dorí kodò tí ó soje. ìbà lọ́wọ́ òbòkan tó dorí kodò tí ọ̀sẹ̀ jẹ́ o. ìbà lọ́wọ́ àtẹ́lẹsẹ̀ tí òun tẹ́ẹ̀dé pọpọlọ tán. ìbà lọ́wọ́ àwọn ìyá mi òṣòròǹgà apanimọ̀ wágùn olókìkí òru ni. ìbà ń bá ṣe mo rí bá ń tó sáwó ìbà ń bá ṣe mo rí bá ń tó sáwó ìbà ń bá ṣe mo rí bá ń tó sáwó. àwọn tó nílé ayé wọn ó gbé wa o. àmì àṣẹ ẹ ṣeun gidi gan sa. bàbá mi Òjó Ìfágúnwà ẹ dákẹ́ yìí náà bá ń kí àwọn ará ilé kí ẹ sì bá ní dágbére. mo kí gbogbo ará ilé o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ojú tẹ fi ń wà kò ní fọ́. àmì àṣẹ. etí tẹ fi ń gbọ́ etí náà ò ní di o. àmì àṣẹ. àdúrà ó gbà o. àmì àṣẹ. ilé àtọ̀nà wa kò ní bàjẹ́ o. àmì àṣẹ. mo kí wa ní tẹ̀sọ́ mo kí wa ní tológun wípé ilé àtọ̀nà wa yóò máa dáa sí ni. àmì àṣẹ. ìyọ̀rọ̀ wa kù sí lódùn àyè yóò bá wa gbọ́. àṣẹ. bá ti fa ní lèbe tí dò ní fò bàgẹ̀bàgẹ̀ jánà. àdúrà ń fa káyọ̀dé tí sọ bíbí inú àgbọn lè rògùn. àfìdífẹ̀yọ̀ ifá jẹ́ kí n báyọ̀ nílé wa ayọ̀ náà lábàlẹ̀. ìlàbọ̀rẹ̀ làbọ̀yọ̀. ẹ ṣeun gidi gan-an mo lérò pé ẹ lórí ọ̀fíà àti gbádùn wa lẹ́nu dọ́ba ẹ gbádùn àwọn bàbá mi tí mo ṣe bẹ́ẹ̀ tí mo gbé wá sórí ètò lẹ́nu pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọjọ́ mẹ́jọ nípàdé wa tún dà ǹjẹ́ kó tó di ọjọ́ mẹ́jọ mo ti jú bàbá lẹ́ẹ̀kan mo ti rí i pé wọ́n ti jó ojú mi ṣe ẹ wá dákun ẹ̀wí ayé ti wí ẹ jẹ́ kẹ́gbà ọ̀ràn ó gbà á ọmọ kékeré ni mí ẹ jẹ́ ó máa ojú mi ṣe bákan náà mo wà pẹ̀lú bàbá mi náà àwọn tí wọ́n jọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n jọ wá sí ìlénìí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run tó bá ṣe é ṣe lọ́jọ́ mẹ́jọ àwọn tún lórí ọ̀fíà tó ti rí àwọn náà ni Bádírù Wàsíù Ìfọládé pẹ̀lú ògo Ọlọ́run wọ́n lè Elédùmarè ọjọ́ mẹ́jọ láti lórí ọ̀fíà tó ti pàdé Sunday Èjìwùmí ọmọ iyebíye lórúkọ tèmi Olúwa gbé mi sórí bíi gèlè ẹ̀ làbọ̀rú o ẹ̀ làbọ̀ yè ẹ̀ làbọ̀ ṣiṣẹ́.